mo kí gbogbo wa nílé lóko pàápàá jùlọ kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé èmi ò jẹ́ yájú sọ́ba torí ọ̀rọ̀ mi máa kan kábíyèsí gbọ̀ngbọ̀n mo dẹ̀ fẹ́ ká mọ̀ pé ọmọ Yorùbá ni wá ọmọ Yorùbá ni mí ọmọ àlè dẹ̀ ni ó fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí máa ní agbára díẹ̀ a ní agbára díẹ̀ ìtàn rẹ̀ ló bí ìdí nìyẹn tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn alágbára díẹ̀ Yorùbá ni wá so àmọ́ àwọn èèyàn kan bẹ tí wọ́n jáde online wípé Christianity ló balẹ̀ Yorùbá jẹ́ kankan a kàn fẹ́ rán wọn létí àwọn kankan in fact àfáà tó bá ń gbọ́ mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ jókòó torí àwọn àfáà gan jẹ́ pé wọ́n jẹ́ni tó ń ṣèwádìí ni ó yẹ kán ti shut up gbogbo àwọn tí wọ́n ń pera wọn lẹ́lẹ́bọ̀ yìí ó yẹ kán ti keep short tí wọ́n ti pẹ́ torí nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ àfáà gan wà bẹ níbi tí àwọn àfáà gan ti gbà wá nílẹ̀ Yorùbá àwọn àfáà tó jẹ́ wípé wọ́n jọ ọmọ ọkọ ni o tí ó ṣe àwọn jàgídíjàgí tó ti gbà wá nílẹ̀ Yorùbá so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí a lọ sí Aláàfin nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ní ò mọ ìtàn wọ́n rò pé bóyá kéèyàn kan jókòó kó fi orí sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ ká mọ̀ wípé bá a jẹ́ Yorùbá ìyẹn ò ní ká jẹ́ àbọ̀rìṣà ìbọ̀rìṣà yẹn lásán pé àfẹ́ but ó dà pé wọ́n fẹ́ máa fọ́ọ̀sì lé wa lórí wípé nǹkan wọ́n fẹ́ wá balẹ̀ Yorùbá jẹ́ ni nǹkan balẹ̀ Yorùbá jẹ́ Yorùbá ni wá mo dẹ̀ fẹ́ràn àṣà Yorùbá àmọ́ ìbọ̀rìṣà a ò fẹ́. kí n go straight to the point gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ó ní pé òrìṣàlẹ̀ ni àfẹ́ ní ilẹ̀ Yorùbá wa nígbà yìí àkọ́kọ́ mo fẹ́ kókó kí nǹkan kó jẹ́ kó yí ẹ sórí yíbà yóò kì í ṣe ilẹ̀ Saudi yíbà kì í ṣe ilẹ̀ Israeli kì í ṣe ilẹ̀ Bethlehem so ti yẹ sìn ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ń pe bí so ti yẹ sìn ó ní láti ṣẹbọ ṣùgbọ́n àwa fọ́ọ̀sì ẹ láti ṣẹbọ àdẹ fọ́ọ̀sì ẹ láti bọ òòṣà so gbọ́ mi sì torí pé wọ́n fẹ́ máa sọ nínú ọ̀rọ̀ ẹ pé wọ́n fẹ́ máa fọ́ọ̀sì òòṣà lé wa lórí so ti yẹ sìn torí pé ìgbà tí wọ́n sọ nínú ọ̀rọ̀ ẹ ó ní pé o ò fẹ́ òòṣà pé òòṣà ni àfẹ́ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá so ti yẹ sìn ó yá wá sọ fún mi nínú Bíbélì tí ẹ gbé lọ́wọ́ ibo ni Christmas ti wáyé àti orí ibo ni Christmas ti wáyé ṣé Christmas yẹn ṣé Jésù ló ní pé kẹ́ máa ṣe nírántí òun ni ìbéèrè mi nìyẹn torí tó bá ti lè rí ìbéèrè yìí dáhùn má wò lè jáde fún mi ápẹ́tà kò rí fídíò yìí kò ṣe bí pé o ò rí mo fi Ọlọ́run Olódùmarè mo fi bẹ̀ẹ́ ápẹ́tà kò rí fídíò yìí kò ṣe bí pé o ò rí nítorí pé kò sí ẹ̀rí tó bá tiẹ̀ wí pé kí wọ́n máa celebrate Christmas nínú Bible kò sí ẹ̀rí ńbẹ̀ ohun tí Jésù sọ fún yín pé kẹ́ máa ṣe nírántí òun ní oúnjẹ alẹ́ Olúwa oúnjẹ alẹ́ Olúwa tí Jésù sọ dẹ̀rẹ́ kì í ṣe gbogbo Kristẹni ló ń ṣe most especially èyí tẹ́ jẹ́ pé ayín kérúbù ìwọ tó sọ pé àfẹ́ ìbọ̀rìṣà nílẹ̀ Yorùbá èyí tẹ́ jẹ́ kérúbù kì í ṣe oúnjẹ alẹ́ Olúwa Holy Communion kì í ṣe àwọn tó pera àwọn Kristẹni náà tó pera àwọn ní Celestial náà àwọn náà kì í ṣe bó tẹ̀ jẹ́ pé àwọn other sources kan ń ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀yin Kristẹni lẹ́ ń ṣe ọdún Christmas tẹ́ ẹ̀ ṣe yẹn ọdún òòṣà ni ṣó ń gbọ́ mi sìn jẹ́ kí n gbé ẹ débẹ̀ tó bá lọ sínú tíra kan wọ́n pe tíra yẹn ní àbákírà ùlúmùtọ̀ ìbíyàt ṣó ń gbọ́ mi sìn sórí tíra tí mò ń sọ yìí tíra pọ̀ tó ń jẹ́ àbákírà ùlúmùtọ̀ ìbíyàt ṣó ń gbọ́ mi sìn ṣùgbọ́n èyí tí èmi sọ gangan òun ló máa rí símbọ̀lù ẹ̀ ní ojú screen yìí ṣó ti ẹ̀yẹn gangan ni kó lọ search fún tó bá ti search fún tíra yẹn kó wá lọ sí page 15 nínú tíra yẹn ṣó ti yẹ sìn ṣó mọ̀ pé ní ní ayé àtijọ́ tẹ́lẹ̀ nígbà tí Jésù ti dé àti ànábì mọ̀mọ́ tí wọ́n ti dé ṣó mọ̀ pé òòṣà ni wọ́n ń bọ tẹ́lẹ̀ ṣó ti yẹ sìn sórí ibi tí wọ́n ti ń bọ òòṣà yẹn ilẹ̀ jù tí wọ́n ti ń bọ àwọn òòṣà yẹn ṣó ń gbọ́ mi sìn òòṣà kan wà tó ń pè ní kàfálíkì sórí kàfálíkì tí mo sọ yìí òun ni òòṣà tí wọ́n ń bọ ńgbà yẹn òòṣà pọ̀ tí wọ́n ń bọ láyé ìgbà yẹn ṣùgbọ́n kàfálíkì yẹn òun ni ó yìí jẹ́ pé bíi kí n sọ pé ó ní òkìkí jù nínú àwọn òòṣà tí wọ́n bọ ẹ̀yẹn kàfálíkì yẹn so nígbà tó wá di ọdún kan òòṣà kan wá rọ̀ wá láti ojú ọ̀run àtòjú ọ̀run lòòṣà tí mo sọ yìí ti rọ̀ wá o òòṣà yẹn wá rọ̀ wá àwọn amòye àgbà wọ́n wá rí àwọn amòye àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbà awo tí wọ́n wà nílùú yẹn nígbà yẹn wọ́n wá rí òòṣà yẹn tó ń rọ̀bọ̀ láti ojú ọ̀run tó rọ̀bọ̀ wá sílé ayé òòṣà yẹn wá lọ fọ́ọ̀lù sí oṣù tó gbẹ̀yìn nínú ọdún ni òòṣà táwọn wí ló rọ̀ wá sílé ayé ìyẹn òòṣà yẹn wọ́n pe òòṣà yẹn ní káóbìrì náà ìkíísù lórúkọ tí wọ́n pe òòṣà yẹn tó ń gbọ́ mi sìn gbà tí òòṣà yẹn tó rọ̀ wá sílé ayé ó lọ bọ́ sínú oṣù tó gbẹ̀yìn nínú ọdún oṣù wo ló gbẹ̀yìn nínú ọdún oṣù December ni wọ́n túmọ̀ sí yẹn tó bá lọ ka tíra yẹn dáadáa tíra yẹn máa jẹ́ ó máa láyé ẹ débẹ̀ oṣù tó gbẹ̀yìn nínú ọdún òun ni òòṣà yẹn ló rọ̀ wá tó ti yẹ sìn kò wá pé sígbà yẹn kò ju ọjọ́ sí ìgbà yẹn bí ọ̀sẹ̀ kan sí ìgbà yẹn ni òòṣà yẹn tún wá rọ̀ wá láti ojú ọ̀run láti ọ̀run wá sílé ayé wọ́n pe òòṣà yẹn ní tẹ̀lìsùkúbì òòṣà tẹ̀lìsùkúbì tó rọ̀ wá yẹn ìgbà tó ń máa wá dé àwọn amòye àgbà
àwọn arógùn ṣáájú ológo àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbáwo ìgbà tí wọ́n máa wá rí tẹ̀lẹ̀sùkúbì yẹn wọ́n wá fojú wo òòṣà yẹn pé òòṣà tí eléyìí tó ń bọ̀ yìí ó tún ju àwọn òòṣà káóbìrì nínú ìkísù tó rọ̀ wá sílé ayé yẹn tó ti kọ́kọ́ rọ̀ wá nínú oṣù tó gbẹ̀yìn nínú ọdún wọ́n rí pé òòṣà yìí tí yẹn mú wá ó ju ti káóbìrì nínú ìkísù yẹn lọ so ti yẹn sì torí pé ìgbà tí tẹ̀lẹ̀sùkúbì yẹn ìgbà tóun máa rọ̀ wá òun ò rọ̀ wá sínú oṣù tó gbẹ̀yìn inú ọdún èmi ló lọ fọ́ọ̀lù sí ṣùgbọ́n kò jìnnà síra wọn so get me sìn kò jìnnà síra wọn kò sẹ́ni tí ò ní mọ̀ yìí pé ọdún tuntun new year tí wọ́n máa celebrate yẹn ni òòṣà yẹn ló ń túmọ̀ sí òun ni tíra yẹn ló ń sọ nípa ẹ̀ so ti yẹ òun ni wọ́n celebrate yẹn so n gbọ́dọ̀ ṣé ní ìtẹ̀lẹ̀sùkúbì tí mo sọ ìgbà tóun máa rọ̀ wá sílé ayé ó mú àwọn àpẹẹrẹ kan wá tó fi ju ti káóbìrì náà ìkísí lọ kí ni àwọn àpẹẹrẹ tó mú wá ni pé àwọn àpẹẹrẹ tóun ṣò àwọn sáìnì tóun ṣò ni pé gbogbo ojú ọ̀run ó bẹ̀rẹ̀ sí ní kọ mọ̀nàmọ̀nà gbogbo ìràwọ̀ ó bẹ̀rẹ̀ sí ní kọ mọ̀nàmọ̀nà bí tí láì bóyá ìṣàlàyé ẹni mo yẹ sọ kì í ṣe pé bóyá mo mú ọ̀rọ̀ lórí o tó ti yẹ sí torí pé tẹ̀lẹ̀sùkúbì ìgbà tóun máa dé ó mú àwọn sáìnì èmi ìwà ṣùgbọ́n mo fọ́ọ̀lù sínú oṣù tó bẹ̀rẹ̀ inú ọdún tuntun èmi ló lọ fọ́ọ̀lù sí ṣùgbọ́n kò jìnnà síra wọn tó ti yẹ sí sáìnì tó mú wá ìyẹn ni pé tí àwọn amòye yẹn àwọn ọ̀jọ̀gbọ́n sáìnì tó wá rí lára tẹ̀lẹ̀sùkúbì yẹn tó fi rí pé tí wọ́n fi wá gbọ́lá fún òun ju káóbìrì náà kìí sì tó dé gbẹ̀yìn nínú oṣù tó gbẹ̀yìn nínú ọdún so ti yẹsì tó túmọ̀ sí Christmas ohun tí wọ́n fi ń gbé ọlá fún ìyẹn ni wípé ìgbà tí tẹ̀lẹ̀sùkúbì yẹn máa dé tó fọ̀lù sínú ọdún tó yẹn ìgbà tí yẹn máa dé ó mú àwọn sáìnì kan wá látọjú ọ̀run kí ni sáìnì tó mú wá ni pé gbogbo ìràwọ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí ní kọ mọ̀nàmọ̀nà gbogbo ojú ọ̀run ó bẹ̀rẹ̀ sí ní kọ mọ̀nàmọ̀nà gbogbo òṣùpá ó bẹ̀rẹ̀ sí ní kọ mọ̀nàmọ̀nà so òun ló fà á tó fi jẹ́ wípé nígbà yẹn ìgbà tí ọdún yẹn dé tí òòṣà yẹn rọ̀ wá wọ́n wá wí pé àwọn ọ̀jọ̀gbọ́n wò pé àwọn gbọ́dọ̀ máa celebrate kíní ní ọdọọdún tó ti yẹ sí ìgbà tó wá wò pé àwọn gbọ́dọ̀ máa celebrate òòṣà yìí ní ọdọọdún so ìgbà tó wá di ìgbà tó pé ọdún kan tó wá fẹ́ celebrate òòṣà yẹn tó bá ti wá ń bọ òòṣà yẹn tó bá ti kọ́kọ́ bọ òòṣà káóbìrì náà ìkísù yẹn tó jẹ́ 25 yẹn òòṣà tẹ̀lẹ̀sùkúbì yẹn gangan ló máa lọ gbé ọlá fún jù tó ti yẹ sí torí pé àwọ̀ tóun mú wá ó ju ti àgbogbo àwọn sáìnì tó mú wá ó ju ti àwọn kábìrì náà kìí sùn lọ àwọn kábìrì náà kìí sùn dẹ̀ ní àwọn yẹn wọn mú àwọn ẹni sáìnì bẹ́ẹ̀ yẹn wá tó ti yẹ sìn so tó bá ti wọ́n celebrate tẹ̀lẹ̀sùkúbì yẹn tó jẹ́ new year yẹn tó bá ti celebrate yẹn ìbọn lọ́ máa yìn sókè lọ́dọọdún gbà yẹn ìbọn yẹn lọ́ máa yìn sókè lọ́ fi máa celebrate tó bá ti bọ̀ ọ̀ṣà yẹn tán wọ́n máa celebrate wọ́n máa yìnbọn sókè gbàgbé ìgbà téèyàn ń bọ̀ ògùn tó wọ́n yìnbọn nídìí ògùn so ìbọn tí wọ́n yìn sókè yẹn nígbà yẹn ìbọn yẹn lọ́ wá tọ̀nù sí báńgà lọ́jọ́ tèmi tó fi máa ń pariwo tó fi máa ń di pé ẹ máa pariwo pé happy new year same to you tó fi máa ń yin báńgà sókè ìbọn yẹn lọ́tọ̀ọ̀nù nígbà tó jó tí ọ̀làjú dé lọ́ modernize wá sí báńgà lọ́jọ́ tèmi so ọdún òòṣà ní Christmas ọdún òòṣà náà ní new year so ti yẹn sìn òòṣà Christmas ní òòṣà tó ń pè ní káóbìrì náà ìkísù òòṣà new year òun ni wọ́n ń pè ní tẹ̀lẹ̀sùkúbì lọ́kàtí láti mú èso ẹ̀ dáadáa àbákírà òlùmìtọ̀ bíyàt àbákírà òlùmùtọ̀ ìbíyàt lórúkọ tíra yẹn lọ kà ń bẹ̀ ní page 15 ó máa bá gbogbo àwọn nǹkan tí mo sọ ẹ bẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní celebrate kìíní yẹn tó ti yé ìgbà tí àwọn abọ̀dìṣà nígbà yẹn tó bẹ̀rẹ̀ sí ní celebrate kìíní yẹn ìgbà yẹn ni àwọn ìjọ nọ̀sára dé àwọn nọ̀sára ìgbà yẹn nìjọ wọn dé àwọn nọ̀sára wá dé àwọn wo ni nọ̀sára àwọn ni àwọn ọmọlẹ́yìn Jésù ìgbà táwọn ọmọlẹ́yìn Jésù ìgbà táwọn náà dé tó wá rí bí àwọn abọ̀dìṣà yẹn wọ́n máa ń celebrate ọdún yẹn nígbà yẹn làwọn náà wá wò pé àwọn dẹ̀ láì gbọ́n yẹn máa ń celebrate ọdún yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí téèyàn bá lọ sí Ìjẹ̀bú-Sìn yóò pé èèyàn tó ń sọmọ Ìjẹ̀bú-Sìn ó tẹ̀lé wọn lọ sí Ìjẹ̀bú-Òde sí ọlọ́ba wọn celebrate ọdún ojúde ọba ó wá rí pé wọ́n yẹn máa ń celebrate ojúde ọba yẹn pé àwọn dùn ó pé kí n à pé òun máa wá lọ́dọọdún òun náà máa support wọn bẹ́ẹ̀ náà ni ọdún ìgbà yẹn náà ṣe rí so ìgbà táwọn ọ̀nà sáré dé tí wọ́n wá rí bí àwọn abọ̀dìṣà yẹn bí wọ́n ṣe ń celebrate ọdún yẹn ní ọdọọdún ìgbà yẹn ni àwọn Catholic làwọn náà wá ní làwọn Catholic làwọn náà fi nífẹ̀ẹ́ sí pé kọ́ máa bá wọn celebrate ọdún yẹn torí pé àwọn Catholic lé ní first person tí wọ́n kọ́kọ́ bá wọn celebrate àwọn ọdún òrìṣà yẹn tó fi tí wọ́n yìnbọn sókè nígbà yẹn òun ló wá di pé gbogbo àwọn róòmù àwọn Catholic yẹn ló fi di pé gbogbo ayé wọ́n wá gba ọdún yẹn ní ọjọ́ tèmi ló wá ń sọ di ọdún happy new year ọdún Christmas kò sí ẹ̀rí ẹ̀ nínú bíbélì ipe kò máa celebrate Christmas ọdún òòṣà ni lọ ṣe findings yẹn dáadáa àwọn Catholic àwọn ló jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráyé wípé ẹ jẹ́ ká máa bá wọn máa celebrate ọdún yìí o tó fi di pé gbogbo Kristẹni náà fi ń celebrate ẹ̀ lọ́jọ́ tèmi so ìyí tí wọ́n sọ yẹn tó sọ wípé àfẹ́bọ̀dìṣà ní ilẹ̀ Yorùbá yẹn ọ̀yẹ̀ ọdún tẹ̀yìn gangan celebrate ọdún òòṣà ni bó ṣe jẹ́ nìyẹn kí ni mo fẹ́ fàyọ ní pé sórí ìdìmọ̀ tó ti jẹ́ wípé another religion èmi ó tún báàkì wípé ó tún mú ẹ̀rí ó tún fi ẹ̀rí lélẹ̀ wípé ẹ̀rí àwọn bàbá wa lélẹ̀ wípé àwọn òòṣà wọ́n máa ń rọ̀ wá látojú ọ̀run ni láti ọ̀run ni wọ́n máa ń rọ̀ wá sílé ayé ni àwọn onúmọ̀lẹ̀ gbogbo àwọn òòṣà tá à ń bọ èmi ni kiri ni èmi ni Ògún ni
èmi ni Ọya ni, èmi ni Ọbàtálá ni, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, èmi ni Ọ̀ṣun ni, gbogbo wọn rọ̀ wá sílé ayé ni. So ti yẹn sì so bí ọ̀run bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn torí pé mo rí pé ìmọ̀ ẹ kò tí ì dé level yẹn ló fi sọ pé ìbọ̀rìṣà láàfẹ́. So ti yẹn sì màá fẹ́ kó mú ẹ̀rí jáde fún mi nínú bíbélì yín wípé kẹ́ máa celebrate Christmas. Tó bá ti mú ẹ̀rí jáde ibi tí Jésù bá ti sọ pé kẹ́ máa mú celebrate Christmas kó wá sọ bẹ̀ fún mi. Torí oúnjẹ alẹ́ Olúwa ni Jésù sọ fún yín. Jésù sọ pé kẹ́ máa celebrate Christmas. Tó bá jẹ́ pé bóyá Jésù bá sọ fún yín pé kẹ́ máa celebrate Christmas. Why tí àwọn Jehovah's Witness why tí wọ́n fi máa celebrate Christmas pẹ̀lú yín? Dá mi lóhùn. Why tí àwọn Deeper Life why tí wọ́n fi máa celebrate Christmas pẹ̀lú yín? So torí pé kò sí ẹ̀rí ẹ̀ nínú Bible. So ti yé yín sí òun ni àwọn méjèèjì yẹn ni òfin báyìí celebrate kíní yẹn. So tójú akátá bá léwó kì í ṣẹlú tiẹ̀ ló tọ́ sí ìwọ bóyá ṣẹlẹ̀ ni ẹ o mo ṣàmọ̀ pé bóyá kérúbù náà mo ṣàmọ̀ pé white garment ló ń lọ kò tọ́ sẹ́nu tiẹ̀ torí pé òun tí Jésù gan sọ pé kẹ́ máa ṣe nínà tí òun oúnjẹ alẹ́ Olúwa ẹ̀yin ṣẹlẹ̀ ẹ̀ kì í ṣe ẹ̀yin kérúbù ẹ̀ kì í ṣe ẹni tó bá. Prophet Anaconda ẹ kúrò lẹ́sà mo ní kí n sọ fún yín ni pé àwọn tó ń jẹ oúnjẹ alẹ́ Olúwa wà o àwọn Anglican wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa bẹ́ẹ̀ ni àwọn kérúbù kan náà sì wà tó ń ṣe ń jẹ oúnjẹ alẹ́ Olúwa so kì í ṣe gbogbo wọn ni ò kí ń jẹ oúnjẹ alẹ́ Olúwa mọ́ mo kàn ní kí n sọ fún yín ní sà. òun ṣe nínú ṣẹlẹ̀ àbí kérúbù kó jáde fún mi kó wá fèsì mi kò sí ṣẹlẹ̀ tó ń ṣe tó ń jẹ oúnjẹ alẹ́ Olúwa tí Jésù sọ fún yín àti kérúbù kò sí ẹni tó ń ṣe náà méjèèjì gbogbo àwọn tó kù gbogbo àwọn tó other churches tó kù àwọn dẹ̀ ń ṣe so ẹ̀yin tẹ jẹ́ ṣẹlẹ̀ tẹ pé ẹ̀yin ṣẹlẹ̀ tẹ pé ẹ̀yin kérúbù ẹ̀ kì í ṣe so wá sọ pé àfẹ́ àbọ̀dìṣà ní àfẹ́ kọ́ máa bọ̀dìṣà ní nílẹ̀ Yorùbá mi báyìí gbogbo tó sọ yẹn àsí ọ̀rọ̀ ló ń jẹ àsí ọ̀rọ̀ ló ń sọ gbogbo àwọn tó jẹ́ bàbá yín gan wọ́n ṣe gan wọn ò rí ṣe tó ti yé orúkọ tèmi ni Prophet Anaconda ibà ṣègùn wa ìṣẹ̀ṣẹ̀ làgbà ìṣẹ̀ṣẹ̀ àgbè wa o ire o.